Gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ́ ń gbọ́ wa tẹ́ sì ń wò wá òní ní ọjọ́ kẹsàn-án nínú oṣù kọkànlá ọdún 2027 precisely ọdún 2025 ẹ má bínú ọdún 2025 precisely òní bọ́ sí ọjọ́ Sunday ẹ wo ọmọ kékeré tẹ́ ń wò yìí olórúkọ òun ni Bólú gẹ́gẹ́ bí ohun tí wọ́n sọ fún wa nínú ọgbà àwọn OPC ní ọgbẹ̀ nígbà tí aláàánú obìnrin kan ló mú ọmọ yìí wá tó sọ wípé nígbà tán náà ọmọ yìí dé gbogbo aṣọ tó wà lọ́rùn ẹ̀ yóò sí ńbẹ̀ àwọn òbí ẹ̀ gẹ́gẹ́ bí ohun tó sọ ọ̀dọ̀ àwọn èèyàn tó ń gbé ló ní wọ́n ṣe òun ṣàkàṣàkà báyìí a nílé ṣe ara ọmọ yìí sílẹ̀ ká wò ó fún ìdí kan àti òfin tó dè wá lórí ẹ̀rọ ayélujára ṣùgbọ́n bẹ́ẹ̀ bá rí ara ọmọ yìí ẹni tó bá jẹ́ abiyamọ tòótọ́ ẹni bá jẹ́ abiyamọ tòótọ́ yóò mọ̀ wípé àwọn tó ṣe ọmọ yìí báyìí ó kù díẹ̀ káàtó ọmọ ọ̀hún rèé o ìhòòhò ọmọlúwàbí ni wọ́n rí tí ò sáṣọ tí ò sẹ́wù obìnrin tí ó jẹ́ gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ láti mú wá sí iléeṣẹ́ àwọn OPC obìnrin yẹn ló kọṣọ sí lọ́rùn tó ra pátá tó bò láṣìírí báyìí madam ẹ máa bọ̀ ń bí kí lorúkọ ẹ Bólú kí ni Bólú Ọkọya níbo ló ń gbé onítòkú lòun ń gbé ṣé o mọlé ṣùgbọ́n ọmọ yìí ò mọlé mọ́ ìtòkú nílùú Abẹ́òkúta ń bí lọ́lọ́hún ń gbé wọ́n sì mọ̀ pé àwọn òbí ẹ̀ náà ti máa wá káàkiri ọ̀dọ̀ àwọn ò ló ń gbé ọ̀dọ̀ ọmọ mi onímọ̀ ṣùgbọ́n sọ pé màmá ẹ̀ ti kú bàbá ẹ̀ náà ti kú àbí abẹ́ẹ̀kọ́ bẹ́ẹ̀ ni ọ̀dọ̀ àwọn tó ń gbé àwọn ló wá ń pè ní mọ́mí ẹ̀ àbí àti dádì ẹ̀ àwọn olóńnà ẹ̀ báyìí tí wọ́n ń nà ẹ̀ tí wọ́n ṣe ẹja mọ́mí àti dádì tó ń gbọ́dọ̀ wọn àwọn olóńnà ẹ̀ báyìí ṣé báyìí máa ń nà ẹ̀ nìyẹn bọ́n ṣe máa ń nà ẹ̀ nìyẹn ó lágbára o ẹ wojú ọmọ yìí dáadáa ẹ máa bá a pín kó lè tètè dí ọ̀dọ̀ àwọn tó dàbí guardian ẹ̀ ó ní mọ́mí òun àti ṣé òun lọ léèwé ilé ìwé ló ń lọ Òkè Àgọ́ Òwu kíláàsì wo ló wà primary 2 lọmọ yìí wà ṣùgbọ́n ìṣekúṣe tí wọ́n ṣe yìí àwọn ò tí ì lè sọ ó dìgbà táwọn tó ń gbọ́dọ̀ rẹ̀ bá débi là á mọ̀ bóyá àwọn ló tí a bá ṣí ara ọmọ yìí fún yín ẹ̀rù Ọlọ́run á bà yín ṣùgbọ́n òfin social media kò fààyè gbà láti máa fi òwò ọmọlúwàbí hàn ìdí nìyẹn o tá a fi nílé ṣí ara rẹ̀ alájà akínyín ẹ ṣeun kí lorúkọ yín. Orúkọ mi ni Ìyáàfin Muibat Ṣófúndé. Ìyáàfin Muibat Ṣófúndé. Bẹ́ẹ̀ni. Ọ̀yá à ń gbọ́ yín. Orúkọ mi ni Muibat Ṣófúndé. Ok. Báwo ni ẹ ṣe rí ọmọ yìí? Arọ́mọ yìí lóde wà ní àná bí táwa ti ń rẹṣọ làwọn kan ti mú wá pé kí n wo ọmọ kékeré yìí kò ṣaṣọ lọ́rùn ẹ̀ kí ló ṣe ń bo ló ti ń bọ̀ mo lè fà mọ́ra ń bo ló ti ń bọ̀ ń da yìí níbi after 8 ni mo rí ní àná ó ní mọ́mì òun ló léwu síta wọ́n sun aṣọ òun pé kóun máa lo àwọn òfẹ́ òun mọ́ mo fi mọ́ sọ́dọ̀ àwọn OPC ní àná lẹ́sẹ̀kẹsẹ̀. lẹ fi mú wá sọ́dọ̀ àwọn OPC. bẹ́ẹ̀ni ọmọ tá a ríre o kán bá wa pè yín o àmọ́ bí tó ti ń bọ̀ o kó má lọ di pé máa ní a fẹ́ lu ọmọ ọlọ́mọ kankan o wọ́n fi pè yín lánàá yẹn. ọ̀dà bẹ́ẹ̀ alága ẹ bá bọ̀ bí alága ẹ bá ń gbé kiri yẹn alága lọ alága ẹ sọ̀rọ̀ alága OPC ní ọgbẹ́ Adésọpé Kakos Oòduà bàbá kí lorúkọ yín. orúkọ tèmi ni Comrade Jamiu Mutairu tí mo jẹ́ alága OPC Abẹ́òkúta South aka Big Daddy. Big Daddy bàbá báwo lọmọ yìí ṣe dọ́dọ̀ yín. bí ó ṣe dọ́dọ̀ wa ni a rí màmá oní Kampala tí wọ́n sáré débi ní àárọ̀ wọ́n ní àwọn rí ọmọ kan ní odò pé ká jọ ká ṣèrànlọ́wọ́ fún wọn bí àwọn òbí ẹ̀ bí wọ́n ṣe lè rí kò sí ìrànlọ́wọ́ tá a lè ṣe o ju ọmọ ayé láti Mákindé Máṣúlé òun la lè bá yín pè tí wọ́n lè bá yín gbé sórí afẹ́fẹ́ kí Ọlọ́run kó dé ràn wọ́n lọ́wọ́. láfi débi lónìí gbogbo àná ẹ̀ lẹ ti ń retí wa ṣùgbọ́n a sọ pé ìrìn àjò pọ̀ ẹnu ó pọ̀ ìrìn pọ̀ ẹ wà lẹ́kọ̀ọ́ ẹ lọ káàkiri nígbà tó tún di lẹ́nìí màmá ìtún wa bá wa ó ní ṣé bàbá yóò ní wá ní àánú ń bọ̀ kó fọkàn balẹ̀ ìyẹn la fi rí ní àìpẹ́ yìí. yes ẹ wojú ọmọ yẹn lẹ́ẹ̀kan sí ẹ̀yin tẹ́ bá rójú ọmọ yìí tẹ́ dá mọ̀
kí lorúkọ tó máa ń pe màmá ẹ irọ́ orúkọ tiẹ̀ kọ́ àwọn tó ń gbọ́dọ̀ wọn kí lorúkọ tó máa ń pè wọn Mary nítòkú kí ló tún máa ń porúkọ bàbá ẹ Yusuf iṣẹ́ wo ni Mary ìyá ẹ ń ṣe cleaner àwọn tó máa ń bá wọn fọṣọ ṣe gbogbo ẹ bàbá ẹ ń kọ́ tó gbọ́dọ̀ wọn carpenter ẹ ti gbọ́ ojú ọmọ òun rèé o ẹ̀yin tẹ́ bàbá mọ bí a ṣe lè ráwọn òbí ẹ̀ kọ́ máa bọ̀ wá sínú ọgbà OPC ní ọgbẹ̀ á fún wọn láti àkókò yìí títí di ìgbà díẹ̀ bá a bá tètè rí wọn á lọ hand over ọmọ yìí lé àwọn ọlọ́pàá lọ́wọ́ ọmọ òun rèé o ẹ wojú ẹ̀ dáadáa àwọn tó bá jóbi ẹ̀ kí wọ́n yọjú sí wa nínú ọgbà OPC ní ọgbẹ̀ kí a lè fà á lé àwọn òbí rẹ̀ lọ́wọ́ kẹ́já jọ sọ̀rọ̀ ṣùgbọ́n tá a bá tètè rí wọn à á mọ̀mọ́ yìí lọ sí ọgbà iléeṣẹ́ ọlọ́pàá bó ti jẹ́ nìyẹn Mákindé Fásunlé lórúkọ tèmi ọmọ ayé tí kò gbọ́dọ̀ pa tárùn gbọ́dọ̀ gbére bàbá dòrè kápá apá yìí kápá bá dòrè kó sí apá yìí kó ṣe bàbá dòrè kákọ̀gá kàkà òṣèbínú kó sí ẹ máa bá pín ẹ máa pín káàkiri kí ó lè tètè dé ọ̀dọ̀ àwọn òbí ọmọ yìí ẹ ṣeun. Kasma.